ọ̀kan pàtàkì lára àwọn àáfàá ní ilẹ̀ haúsá tó tún jẹ́ agbódegbà fáwọn fúlàní ajínigbé apààyàn tíjọba fún lórúkọ báńdíìtì ìyún Sheikh Ahmad Gumi ó mà ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò ọdún 2027 táwọn olóṣèlú tó ń sáré ẹ̀ gidigidi tán múra ẹ̀ lẹ́ẹ̀ báyìí o. Bẹ́ẹ̀ ló tún ti sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ ọ̀tẹ̀ táwọn olóṣèlú tó ń gbìmọ̀ láti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí Sheikh Ahmad Gumi sì ti jẹ́ kó di mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé èèyàn dáadáa ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n tó ló ṣeé ṣe kí wọ́n padà rí ilé kúrò lórí àlééfà lọ́dún 2027. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé àwọn olóṣèlú wọ́n ti ń sáré ètò ìdìbò ọdún 2027 tí wọn ò tí ì mọ ẹni tí yóò wà láyé nígbà náà wọ́n ti ń sáré ẹ̀ gidigidi tó sì jẹ́ pé àwọn alátakò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìpàdé wọ́n sì ti ń gbèrò láti kó ara wọn jọ láti jọ dojú ìjà kọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti olùdíje wọn ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n ń pè ní coalition. Báyìí náà ni Tinubu náà fún rẹ̀ òun náà kò sún níṣẹ́ lòun náà ń káàkiri tó ń ṣèpàdé pẹ̀lú àwọn olóṣèlú ńláńlá kódà òkè òkun tó lọ tó ṣẹ̀ṣẹ̀ dé lọ́sẹ̀ yìí wàá gbọ́ wípé ìpàdé òṣèlú wà lára tó lọ ṣe lẹ́yìn tó ṣe àyẹ̀wò ilé rẹ̀ tán lórílẹ̀‐èdè France tó sì jẹ́ pé báwọn ọ̀tá Tinubu bá ṣe ń múra fún ètò ìdìbò láti lé lọ́dún tó ń bọ̀ òun ni Tinubu náà ṣe ọ̀rọ̀ rẹ̀ ní àràbà túnramú odò ń gbárèrè tóun náà tó sì ń ṣe àwọn ìgbìyànjú àti ìgbésẹ̀ lórí bí wọn kò ṣe ní rí ilé kúrò lórí àlééfà. Ṣá o nígbà tó ń sọ̀rọ̀ lórí ìlàkàkà àwọn olóṣèlú alátakò láti gbàjọba lọ́wọ́ Tinubu Sheikh Ahmad Gumi jẹ́ kó di mọ̀ wípé ọ̀nà tó fi lé ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan òun náà ló fẹ́ fi lé Tinubu kúrò lórí àlééfà báyìí o. Ó ní nígbà tí wọ́n fẹ́ lé Goodluck Jonathan ó ní ilẹ̀ haúsá ní ìgbìmọ̀ ọ̀tẹ̀ náà ti dìde ó láwọn haúsá nǹkan la lè sọ pé ó lé Jonathan kúrò lórí àlééfà bẹ́ẹ̀ lọ́nà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé wàhálà ètò ààbò èèyàn insecurity ó ní iná kọ́kọ́ gbé jáde sí Jonathan ó ní ọ̀nà bẹ̀ náà sì gbà láti padà fi rẹ́yìn ẹ̀ nínú ètò ìdìbò ààrẹ ọdún 2015. Sheikh Ahmad Gumi ní nígbà tóun wòye àti ṣàkóso gbogbo tó ń ṣẹlẹ̀ òun ti rí i pé ọ̀nà tí wọ́n gbà lé Jonathan lọ́dún 2015 òun náà ìnà tó fẹ́ gbà lé Tinubu lọ́dún 2027 ṣùgbọ́n ó ní Tinubu yàtọ̀ ń tiẹ̀ ó ní bó tiẹ̀ jẹ́ pé èèyàn dáadáa ni ṣùgbọ́n ó lóun rọ̀ kó tètè lọ wá nǹkan ṣe lórí ètò ààbò tó dojú ojúdélẹ̀ àti ọrọ̀ ajé tó dẹnu kolẹ̀ ó ní bí Tinubu ò bá rí nǹkan kan ṣe sílẹ̀ yìí ó ló léwu wọ́n lè padà rí yọ kúrò lórí àlééfà ṣùgbọ́n ó ní bó bá lè gbìyànjú láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò náà ó ló ṣeé ṣe kó sì máa ṣe sáà kejì ẹ̀ lọ tí Sheikh Ahmad Gumi sì jẹ́ kó di mọ̀ pé òun kò fọkàn tán àwọn olóṣèlú alátakò tó ń sáré kiri tán fẹ́ kóra wọn jọ láti gbàjọba lọ́wọ́ Tinubu nínú ètò ìdìbò ọdún 2027.